wọ́n náà wọ́n ní dry clean office. Àwọn ẹgbẹ́ bíi mẹ́ta mẹ́rin ló máa ṣiṣẹ́ lọ́dà. ṣé torí mo ṣì lo ẹ fún ẹ ṣó wa òkè ṣá. Nǹkan tí mo sọ náà nìyẹn. Tí bá dẹ̀ fún ilé ìgbàjú báyìí ó lè dà. Fúta ní ìgbàjú nígbà wáyé. Fúta ní ìgbàjú. Bóyá o jẹun tí o jẹun wájú ló. Gentlemen, panel of justice, co-debater, I'm a fellow people. My name is Sidi to the interfere. Me, I want to interfere the mama and the boy. Tí wọ́n bẹ̀lẹ̀ gbẹ̀ mi. Me, I want to matchmaker. Mo fẹ́ matchmaker àwọn papọ̀. Èyí ń wọ́kọ, èyí ń wáyàwó. Mo sì ní kí wọ́n wá sórí interview mi. Pé interview wọn papọ̀. Tí wọ́n bá rí aya wọn fàyà, tí wọ́n bá rí ọkọ wọn fọ̀. Àmọ́ dá mi lójú wípé today, this one gonna meet husband, this one gonna meet her wife. Ẹ jẹ́ n bèrè orúkọ wọn. The man, kí ló kọ yín? Aloluwatosin. The man name is Aloluwatosin. Kí ló kọ yín sis? Ewatomi Sulaiman. The woman name is Ewatomi Sulaiman. Bó tiẹ̀ kó wọn rẹwà báwọn náà. Àmọ́ àlùwẹ̀. Wọ́n ní ẹwà ló kọ wọn. Gbogbo obìnrin ní jẹ́wà àti tí ọmọ tí ò ní wà náà ní jẹ́wà. The man, irú obìnrin wo lẹ máa like? The woman like you like her? Mo like obìnrin tó bá thick bí irú àwọn Nkechi Blessing yẹn tó wá ga díẹ̀ mọ́. The man like the obìnrin, the woman like look like Nkechi Blessing. Tí wọ́n ní fùrọ̀, they get the bam bum ni wọ́n like. The woman, irú ọkùnrin wo lẹ máa like? The woman like ọkùnrin tó ga, the taller man, the not fat ni àwọn like. Me, I would like to ask, Mùsùlùmí lẹ máa fẹ́ àbí Kristẹni? I don't work with religion. I don't have religion barriers, so I don't work with it. Wọ́n ní àti babaláwo àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn ọ̀kọ̀ọ̀kan gbogbo ohun tó bá jẹ́ làwọn lè fẹ́. Ẹ̀yin kọ́? Ìtọ́lọ́run bá ti kọ náà. Okay, now the two people in Ọlọ́run tí wọ́n Ọlọ́run bá kọ. People, me I want to matchmaking them together now. The man face her front. The woman, I want her face. Boni. Ṣé ẹgbà tí wọ́n? Ó jọ child abuse. The woman. Ṣé ẹgbà tí wọ́n? Mi ò gbà tí wọ́n rárá irú wọn kọ́ ló ń sọ. Kí ló dé tẹ́ fi sọ pé ẹ like wọn? Jọ́nà ṣé mọ́mí ẹ̀ mọ̀ kó wá sí blind date because ilé ó jọ àwọn ọmọ tó ń ṣe fún lọ́mú nínú ilé. Wọ́n 26 ni wọ́n pe wọ́n kọ fọ́ọ̀mù ńgbà wọn fẹ́ wá sí àyìn 26 ní mẹ́rin èjì wọn. Ó lè parọ́ ilé yìí. Kìnì tèmi bá ń dètè èèyàn mo máa ń láì kan rí obìnrin mọ́ mi tó jẹ́ pé òfìdígbọ̀n ẹ̀gbọ́n máa tó tèmi àti ilé bá jáde ó máa dàbí pé parent and kìnì kan meeting ni mo wá lọ mo ṣe so mi I don't think I can work with that. It's enough for me. Ẹgbọ́n ẹ̀yin kọ́. Èmi náà láìkì wọn rárá. Ṣé mi mo jọ child abuse? Ṣé ẹ̀rọ mo ni? Ṣé mo jọ child abuse? Ọmọdà pẹ̀lú àwọn bọ́sikọ̀rọ̀ tó kú sí àwọn olóhùn tẹ̀. Èmi wo bọ́ksọ̀rọ̀ ṣé mọye tí mo raṣọ tí mo wọ̀ yìí ṣé mọye tí mo rà. Wo néèzì gan bíi ti àwọn white camper bẹ́ẹ̀ ni pé àwọn kìíní pé ìta. Gbogbo bàtà tẹ́yìn gan wọ̀ ewu nǹkan tẹ́ kó sí ti bá ṣipọ̀ bóyá wà yìí kò wọ 15k kí lẹ̀ sọ. Àti mọ̀rú yín ẹ̀yin dẹ́ one room 16 user ẹgbẹ́ tá a bá tẹ̀lé ẹ̀dẹ́lé báyìí bí 16 lẹ̀ máa wà nù yàrá kan tẹ́ máa ṣe kíní kan. Àwọn 16 bá wò ẹ̀yin gan ẹ̀wọ̀n kan tẹ wọ̀ sọ́run ṣé chain lẹ̀ wọ̀ sọ́run tá bá máa wo iye tó ń tà. Bóyá 25 àwọn tó máa ń tà lálálẹ́ ní yànà pàjá gbogbo nǹkan tẹ wò yìí tí bá ṣe gbogbo ẹ̀gbọ́n ṣe wà òkè ṣá. Pé àbókí wá kó wá wé ni. Hello, me I'm the interfere. The woman, the man. Rate Aunty in 1 to 10. Aunty wo? Aunty tí wọ́n dúró yìí. Ó dà. Aunty náà. Èmi kò lè rate kí gbogbo nǹkan tẹ wò ṣe wà òkè. Àwa sí ibà láti wá ṣe interview ẹ̀bẹ̀ sí máa bú. Ilé ò rate ẹ̀rí pé ẹ̀rí náà èwo náà ṣé kò yẹ kẹ́ máa ẹ̀dùn náà ẹ̀dùn ṣé ẹ̀ lè ṣe tẹ́sì rárá ẹ̀ ní sùúrù ṣé ẹ̀ lè manage wọn. A ní wọn kọ́ ló ń sọ ṣé wọ́n ṣe tẹ́sì. Èmi ò lè manage ilé iṣẹ́ kò jọ ẹni tó níṣẹ́ lápá gan kò ṣe é. Ẹgbọ́n iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Àwọn sẹ́ẹ̀tì yan kọ́ ló máa gbárùn àwọn bíi 50 ló máa kọ́. Iṣẹ́ wo ló ń ṣe? Pre-order ni mò ń ṣe. Pre-order ó ti yé mi àwọn tó máa ń jẹ tẹ bá ọdà báyìí wọn tún tẹ̀lé yín wá máa gbé ọdà wà. Ṣé tẹ̀lé mi délé ní iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ò lè ń ṣe. Àríkẹ́ ọdà kéèkì ní. Iṣẹ́ ò lè ń ṣe. Tá bá máa wo fóònù yẹn bóyá wà lọ́wọ́ yín ó lè má jẹ nǹkan lẹ ní. Pé mo yá fóònù wá. Àwọn 50k ló máa gbá àrùn mi ọkọ. Gbẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbàrú. Báwo lẹnu ti ṣe rí ẹgbẹ́ gúngùn. Mo dáná àní iṣẹ́ ò lè yín náà ń ṣe. Ẹ sọ ṣé tẹ̀ ṣe ṣé wí lọ sọ ni. Mo ní dry cleaning office. Imagine ẹ̀yin tó ṣe ń bọ̀ tẹ́fẹ́ bóyàn. Wọ́n náà wọ́n ní dry cleaning office. Àwọn ẹgbẹ́ bíi mẹ́ta mẹ́rin ló máa ṣé ṣiṣẹ́ torí mo ṣì lo ẹ fún ẹ ṣó wa òkè ṣá.
nǹkan tí mo sọ náà nìyẹn. Tí bá dẹ̀ fún relé ìgbàjú báyìí ó lè dà. Fúta ní ìgbàjú níbi táwa yìí. Fúta ní ìgbàjú. Àmọ́ bóyá o jẹun tí o jẹun wá dúró. ẹ dúró náà.